bàbá wa Lámídì Adéyẹmí wọ́n wá ṣe iṣẹ́ àjì tó jẹ́ pẹ́sẹ́ tó lé ní ebi bàbá wa tẹ̀ra ánẹ̀ sí tó ti rẹ̀ wọn ẹnìkan Haúsá ní kò fi ṣe kà ó ti rẹ̀ òun náà ó gómi tútù lọ ọba kọsẹ̀ lára bàbá kábíyèsí ọdún mi sí ọ̀la bàbá ti mọ̀ kí abádára fàá ṣe kéde àdìlé bàbá wọn sọ̀rọ̀ somebody was ready and prepared to weep more than the bereaved ẹnìkan tó wá fẹ́ sunkún jọmọ lóòkú lọ lónìí ìwọ́n tó ń lọ bìnàbìnà wọ́n bí wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ sọ́ọ̀mọ̀ wọn ni jájúwe wọn fún ọ Aláàfin ikú bàbá yèyé èkejì òrìṣà aláṣẹ èkejì òrìṣà Aláàfin gangan ló ní Lámídì lọ́wọ́ àbí Aláàfin wà lọ́yọ̀ọ́ ẹ lè rí ọmọ lẹ́yìn Kristi kan láyé ọmọ rẹ̀ ọmọ tí ń ṣe àwa lọ́mọ tiwa ò ní ṣe kẹ́ni ni ò ní máa ń tí ń ṣe nígbà tó yà yóò kúkú tẹ̀lé ikú ètò ẹ̀rí ẹ̀wí pàápàá tó bá wá láti Ìbàdàn àwa náà kọ́lọ́ngbà túbà ni àwa náà tẹ̀lé ikú dáadáa dákẹ́jà bí èṣù níbo ni nkọ̀ ní sí ẹ̀kúlélé wa tí a lè tiẹ̀ tí ń gbé kó tiẹ̀ sọ àwọn àwòdì eégún agboolé làbà tẹ̀lé Ọlọ́run ìjà bá bẹ̀ lọ èyàn bá wọná. ní agbéni ṣọ́ọ̀ṣì agbéni ẹni ọba fẹ́ màmá já tó fẹ́ gbá màmá kọ̀ǹfàmù ọ̀rọ̀ mi ìwọ lọ ọbẹ̀ wọn a máa sílẹ̀ ṣọ́ọ̀ṣì bàbá Awólọ́wọ̀ nìyẹn nígbà bàbá Awólọ́wọ̀ ń bẹ láyé àga tí bàbá Awólọ́wọ̀ fi ń jókòó ẹnìkan kò fi jókòó dòní bàbá àdínní mọ́ṣáláṣí wó kún láṣìá ó níbi tí bàbá máa jókòó sí níjọ́ bàbá wọ ẹlòmíín jókòó ńbẹ ńgbọ́n ti àwọn bàbá ọ̀dọ̀ ẹlòmíín ti ń tún jókòó ńbẹ nínú mọ́ṣáláṣí èmi ju ìwọ òjì mi ò ṣe kéde kò sí ńbẹ. àwọn eléégún tí a bá dé rándàbà òtí bẹ̀rẹ̀ nìbàdàn ibẹ̀ ni onílù ni máa dájà lẹ̀ ò lè ṣe bí bàbá rẹ̀ ó sì mọ̀ pé gbogbo àwọn bàbá rẹ̀ ti lárí wọ́n rẹ́ǹtì èèyàn ni o ọmọ àlè ló gbégùn yìí o tó kìtì ẹ̀ ń pè ò lè ṣe kéde kò lè ṣe déédéé o ìyẹn náà wà fẹ́ ṣe bí bàbá rẹ̀ wọ́n àbẹ̀rẹ̀ ẹ̀jà ńgbà jàǹbá wa lágbára onílù ọwọ́ àmọ́ àmọ́ sọ pé bọ́bá burú tán ìwọ nìkan ni ó kù yóò kù ọ́ o yóò kù wà rẹ kó tó lù yàn tẹ́lẹ̀ yóò ti kọ́kọ́ máa lùkà tí mo fẹ́ lò ọlọ́ọ̀lọ́mọ bí ẹ̀mí gbélé pin èèyàn ọmọ bí ẹ̀mí gbélé kí ẹ ṣe gbogbo ẹ̀ tó kàlà ní ó kàlà sáré. àwa mùsùlùmí the major problem of the Muslim today is that the quantity is the majority most of us we are Muslim by chance not by choice. ọ̀pọ̀lọpọ̀ wa jẹ́ mùsùlùmí torí pé wọ́n bí ẹ sínú ìsìlámù ni tẹ́yẹ bá rí ẹnìkan tó bá gba ìsìlámù tó bá máa gba ìsìlámù nílùú òyìnbó láàrin oṣù mẹ́ta ó lè ti màmá gbogbo tí ń jẹ́ àdìsí pátápátá yányá yóò ti adébì kan èèyàn tiwa tá a tijọ́ wà ń bẹ̀ látijọ́ yìí kẹ́sì ò tó tún yé wa sí nígbà ayé náfìlà tòru òní rákà mẹ́jọ sálámà mẹ́rin lórí ìdúró kọ̀ọ̀kan fátíà kan iná ìsánná mẹ́ta gbogbo ọdọọdún yóò máa béèrè pé tí ọmọ iná ìsánná kọ́wọ́ nínú àtẹ̀yìnà ibẹ̀ náà lọ parí sí tiẹ̀. mo lọ sí Amẹ́ríkà New Jersey Newark New Jersey mo lọ sí wáàsí mbẹ̀ nínú àwẹ̀ lẹ́nìkan nínú àwọn èèyàn wa èmi ọmọ pé àwọn tí a máa jápa kìí so lòsì nìkan ní jápa Nàìjíríà olówó náà ń jápa lára àwọn olówó gbági ni wọ́n bá ní kí n wá ṣe sẹ́mínà kí n kọ́ wọn bí wọ́n ṣe máa ṣerú wá sí ètè mi ṣe lọ́ba wa aláàjì kílẹ̀ yín wá débí ogun lẹ́yìn dé olóhùn kan wà náà ni olóhùn ti wá ráàyè jókòó débi pé èbó ló ń fẹ́ ọ wá fi èbó yẹn mi èbó tó fẹ́ yìí ó ní kí n wá mọ̀ ló ti gbọ́ ìsìlámù yìí jù lọ ẹ wá mẹ́ ẹ̀zàmpù wa nígbà tí wọ́n mẹ́ ẹ̀zàmpù wa nítòótọ́ ẹ̀zàmpù tó yẹ pé àti orí ń bì lágbára ni ó níyàwó òun ju owó sanwó nù ó ní dọ́là tó lágbára ni ó ló ń dẹ̀ wá fo ṣe àwọn òwò kan gbà yẹn tóun ò lówó lọ òun ọ̀bà dóhùn padà fún lòun wá ń banú jẹ́ oníyàwó wa ní my love àdúrà tí nìkan ọmọ abámi ṣe má banú jẹ́ ẹ wá gbàdúrà kàyéfì tó ní kọ́ máa bó ń ṣe àdúrà ọgbẹ̀nu tán ó ní máa bó ń ṣàdúrà pé ẹni tó ní ìdí owó ni kọ́ lọ ń jí orówó èmi àtẹ̀yìn lè ṣe bẹ́ẹ̀ tá a bá ń wá nǹkan gangan tá a fa àbá ní bí ọba lálùbáríkà ọlọ́run jẹ ọba máa àbá ẹ̀sọ́ pé yóò lálùbáríkà yóò ti bá mú. a yìí máa lọ ọba tó sọ kejì ọ̀dọ̀ àwọn obìnrin mo fẹ́ gbá bọ́ọ̀lù sí èyí tó bá tó bẹ̀ nù wọn kọ́ náwó ẹ má sì bú wọn báwa náà bá máa jára wọn ẹ̀rí kí lórúkọ rẹ̀ Sàní Adé ó ní tọkùnrin bá rálé ìyàwó rẹ̀ gbọ́ngbọ́n aṣọ arágbóná jájá ọgbẹ̀lá ni lọ́kàn àmúmára ò ṣeé ṣe bẹ́ẹ̀ bá láwọn àwọn obìnrin ń jowú àwọn ọkùnrin náà ń jowú if we are to be similarly situated we even be more jealous than them pápá wa náà lára wọn ọba tó mẹ́lẹ̀ kejì wa ọlọ́lájì ẹ̀ tí gbọ́n kankan ó ní òun ti níyàwó kan sí Nàìjíríà tẹ́lẹ̀ ó lóun ọ̀ sọ fún oníjọ́ kan ló wá rí pẹ́sì ti yé débi kan kó sọ fún ló ń bá sọ fún ó ní tòun rò pé bínú gẹ́gẹ́ bí èbó kò bínú lọ́ba ní òun gbọ́dọ̀ lọ ọmọ ìyàwó Nàìjíríà ló wá wò pé bóyá ọmọ àmà fẹ́ ṣe é léṣe kan ló ṣe ó ní ló ń bá mu wá Nàìjíríà Ìbàdàn ní gbé onígbà táwọn ọdẹ kò ló ń bá dúró mẹ́lò ní sóbi tá ń lọ ní orí Nàìjíríà náà ni àníbi tí ìyáálé wọn wà onígbà tó ń tó lé mọ́ bíbàdàn mọ́ níyà ní ọkọ lé sí olóńgbà tó dúró ń tà lẹ́yìn ìjọba àníbi tá ìyáálé wọn wà ó ní bó ṣe rí ìyáálé ẹ̀ báyìí olódẹ̀sẹ̀ bí ma ni ó ló gbé ọmọ fún ìyáálé ló dì ma ó ní ọwọ́ fẹ́ràn ìyáálé ń tọkọjá bó ṣe yẹ ẹjọ́ ibi ó ti wá lọ sọ́dọ̀ obìnrin ẹ̀rí ìmáàmù Ahmad Abdulrahman Ahmad ìmáàmù àgbà àwọn Ansarudeen
sàmàkẹ́ńtà bá mọ ìmáàmù jọ Fúlàní wọn làwọn wà ní àwọn ń ṣe tàwa obìnrin Yorùbá àwọn àmọ̀ káwọn gbọ́ Yorùbá Fúlàní lọ́kàn ọlọ́ba ní Ọlọ́run ìtorí nǹkan mi wà Ramani kọ́mọ fẹ́yàwó mi kọ́mọ fẹ́yàwó mi kọ́mọ fẹ́yàwó mi tàwa fòtí ẹnu. ájò nìyẹn ó bá dìbà ní àbí sáìdì bẹ́ẹ̀ bá dìbà. ẹni àtẹ̀yìn Islam yóò máa yé wa sí márùn bó ti yé ọtá o. In Islam, spiritualization is a process, it's not a destination. Spiritualization is a process, it's not a destination. Pé èèyàn máa di Mùsùlùmí, kìí ṣe ń téèyàn ọba dékébi táwa dé ẹ̀sìn ti yé wa tán. Gbónírèsè wọ ọba fi ń gbá mọ́, èyí tó ti fi ò lè pa irọ́ o. Nínú àwẹ̀, bá a bá ti gba àwẹ̀ tá a gbà tán láti fi hàn pé ìbẹ̀rù Ọlọ́run lọ́lọ́run gbé àwẹ̀ lé lórí. Ìbẹ̀rù Ọlọ́run wà limited tó gba àwẹ̀, á tún máa tún gba mẹ́fà. Lẹ́yìn mẹ́fà yẹn náà, a tún láwọn àwẹ̀ míì náà tá a tún gbà. Ọjọ́ lóríṣiríṣi a tún máa gba Monday a máa gba Sunday Thursday èmi àtẹ̀yìn kọ́rọ̀ ò lè wà á máa yé wa lọ dáadáa kí Islam wa ó lè nítumọ̀ èyí tí mo wá fẹ́ fi lélẹ̀ tí mo fẹ́ pè wá sákèsí ni pé ká máa ṣe family taalim ni pé ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọmọ wa ìyàwó wa nínú ilé tá a pè wọ́n jọ ẹ lè rí ọmọ lẹ́yìn Kristi kan láyé ọmọ rẹ̀ ọmọ tí ń ṣe àwa lọ́mọ tiwa ò ní ṣe kẹ́ni ni ò ní máa tí ń ṣe nígbà tó yà yóò kúkú tẹ̀lé ikú ètò ẹ̀rí ẹ̀wí pàápàá tó bá wá láti Ìbàdàn àwa náà kọ́lọ́ngbà túbà ni àwa náà tẹ̀lé ikú dáadáa dákẹ́jà bí èṣù níbo ni ń kọ̀dí sí ẹ̀kúlélé wa tí a lè tiẹ̀ tí ń gbé kó tiẹ̀ sọ àwọn àwòdì eégún agboolé lába tẹ̀lé Ọlọ́run ìjà bá bẹ̀ lọ èyí ọba wọná. Family taalim Islam nǹkan méjì ló papọ̀ nínú Islam tẹ̀lé àtẹ̀yẹ ti mà tá a gbọ́dọ̀ mọ̀ Islam is a combo of theory and practical méjì ni ìtẹ́ máa ṣe nìyí báwo lè ṣe máa ṣe ní ẹ̀kọ́ tẹ́rì mẹ́rin ìkan làwa wa máa mú àìmú kejì gbogbo ń tàn ṣe nínú Islam ẹ wo irun a fi kó àwọn ọmọ wa ẹ̀kọ́ wo ní ń bẹ níbi irun lára ẹ̀kọ́ tí ń bẹ níbi irun ni pé wọ́n ní tèmi nìkan bí ọ̀rọ̀ tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ tèmi nìkan bá dá irun tí ládá mélòó ni mo ní ládá ẹyọ kan tọ́lọ̀ ń bá mi ṣe tí mo rí èèyàn méjì mẹ́ta tó bá mi kí ládá mélòó ni mo ní. My reward is no longer arithmetical, it has become geometrical. Ó fi hàn pé Mùsùlùmí gbogbo bí ọba wà kò gbọdọ̀ dọ́ta alẹ̀ torí bọ́dọ̀ bá dọ́ta alẹ̀ yóò máa dàrú kíni ládàá rẹ̀ ò ní ṣe kẹ́ni kò ní pọ̀. Gbogbo àti abalẹ̀ bá sọ̀tà yóò sọ wọ́n dọ̀rẹ́ yóò wà á máa wà tí wọ́n fi ṣe kẹ́ni tí wọ́n fi fẹ́ràn rẹ̀ sí. Ẹ̀rí tẹ́ bá lọ sí Quran chapter 41 ẹ̀bẹ̀rẹ̀ láti verse 34 ìtọ́lọ̀ sọ ń bẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ẹni ó lè ṣe sọ̀ wọ́n ọlọ́ni wàlá tastawil hasana wàlá sayya idfa billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu adawatun ka'annahu waliyyun hamim wa ma yulaqa illa alladhina sabaru wa ma yulaqa illa dhu nazin azim. Ìtọ́lọ̀ ń sọ ń bẹ̀ ni pé ẹni rẹ nínú wa lẹni tó jẹ́ pé tí ń ṣàìdá sí dáadáa ní í ṣe fún padà. Mo fẹ́ràn ìmáàmù Ògbómọ̀ṣọ́ mo fẹ́ràn Alhaji Igi Ogun torí pé wọ́n fẹ́ràn mi. Ṣé ẹ mà kọ́ àwọn méjèèjì kò sẹ́ni Ọlọ́run wa. Ó fún yàn 5 naira òun náà fún 5 naira tẹ́yẹ ní Ọlọ́run yín. Àmọ́ wọ́n fún wọ ìwọ fún wọn làwọn dẹni Ọlọ́run. Àwọn rí pé ẹ̀kọ́ ọ̀hún ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé ẹnìkan ò ní máa kírun kọ yẹni tí kò máa ìtumọ̀ àrùn kó wá máa sì gbéraga. Ní Quran chapter 4 verse 36 Ọlọ́run máa ní Allah loves not the boastful and the proud. Ọlọ́run fẹ́ràn gbogbo àti àmà gbapá báyìí tá a bá wá fẹ́ kírun gbogbo tó rí ọjẹ́. It is only in the mosque where all animals are equal and no animal is more equal than the other. Nínú mọ́ṣáláṣí nìkan ló jẹ́ pé àmàgbá àmẹ́gbọ́n ìmáàmù gangan kọ́ wà wájú kò sí tó special ń pa rẹ̀ ìtàbí mọ̀kàndínlárì ni Ọlọ́run jálù àlọ́ rẹ̀ ọjà a sì ń kírun wọn ní rákà mẹ́rin làlù àrà làbá já lórí rákà ẹlẹ́ẹ̀kejì yọ́ máa kírun lọ ní àbí òkú mẹ́ẹ̀ àádùn òde ní àbá máa bá rùn lọ ẹlòmí ó ṣe ké ni yọ́ bọ̀ bẹ́ẹ̀ wọ́n wá lọ sàlùwà Ọlọ́run wá ṣe lọ́wọ́ sàlùwà látàn lọ́ba lórí rákà ẹ̀kẹ́lẹ́ẹ̀kẹta ẹni tó wá máa mọ̀ gbàgbájú sí ọ̀gá sọ pé èmi ni ìmáàmù tẹ́lẹ̀ àlù àlá mi ló já tó bá ṣe bẹ́ẹ̀ ọkọ̀ lu nǹkan ní àbí nǹkan kọ́ lu èjèèjì ara àwájú wa ṣe ké ni bóyá ègbọ́dọ̀ sàwádà ń bí àmì ẹ̀jẹ̀ ṣe èmi ò rírí o ní ọba rírí o wí o ní ìrírí kankan tí mo ti kí jímọ̀ rí láyé bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe wà ní ìsinyìí mò ń súnmọ́ múrí mẹ́rin lọ pẹ̀lú àánú Ọlọ́run sóyè yìí sá tẹ̀mọ́ múrí ní ìmọ̀ mọ́ṣáláṣí kankan tí mo ti kírun rí lọ́jọ́ jímọ̀ tàbí wà lálẹ́ màmú ìdá mo rò bí a máa dọ́gbọ́n sí ní fẹ́ẹ́ lórí òní kiri lẹ́yìn mi. Àkọ́kọ́ kó yé wa dáadáa èèyàn wà mọ́ṣáláṣí kọ́ máa ṣèṣe kò sí rú mi nínú mọ́ṣáláṣí àtọmọdé àtàgbà àjọ wà pọ̀ ni níbo mi kò rí bẹ́ẹ̀
ní agbeni ṣọ́ọ̀ṣì agbeni ẹni ọba fẹ́ màmá jẹ tó fẹ́ bí màmá kọ̀ǹfàmù ọ̀rọ̀ mi ìwọ lọ ọbẹ̀ wọn a máa sílẹ̀ ṣọ́ọ̀ṣì bàbá Awólọ́wọ̀ nìyẹn nígbà bàbá Awólọ́wọ̀ ń bẹ láyé àga tí bàbá Awólọ́wọ̀ fi ń jókòó ẹnìkan kò fi jókòó dòní bàbá àdínní mọ́ṣáláṣí wo kún láṣìá ó níbi tí bàbá máa jókòó sí níjọ́ bàbá wọ ẹlòmíín jókòó ńbẹ nígbà lọ́ọ́ ti àwọn bàbá ọ̀dọ̀ ẹlòmíín náà ti ń tún jókòó ńbẹ nínú mọ́ṣáláṣí èmi ju ìwọ ojú mi ò ṣe kéde kò sí ńbẹ á fẹlẹ́ ìkó àwọn ọmọ wa nínú ẹ̀kọ́ mi ìtàkùn sí máa káwọn ọmọ tí Islam ó fi dá sí torí n tó pé mi ní kọjá pé tá a bá fojú tayé wò èmi kàwé 10 nítorí mi ò fi sọ̀rọ̀ ni pé kọ́ ọmọ mi ọmọ kọ̀ wá kankan kọ́kẹ́ sí i bàbá kàwé 10 ọmọ rẹ̀ náà kàwé 10 ẹ̀ rí bí lọ bí bàbá bá jẹ́ graduate àti kọ́ ọmọ jẹ́ PhD ló tó láṣeyọrí káwọn ọmọ òun lè lẹ́sìn jù wá lọ ẹ̀tún wò bàbá wa máa débi pé inú àwẹ̀ ẹ wo àǹfààní tí ń bẹ nínú àwẹ̀ unity tí ìmáàmù ń sọ ẹ̀rí pálá àjíǹde ogun náà bí ìgbà táwọn méjèèjì jíra wọn wò ni wọ́n ní ká má máa fojú di àwọn kan tẹ́mi ṣe dóye nísìn I was a university administrator nífẹ̀ẹ́ I was the appointment officer of the university kí n tó retire 1994 ni mo fẹ́ lọ́mọ sí dáwà ẹ wá máa wò èmi nísìn ọmọ mi kan ọmọ líle ni tí n bá jí lásùn bá ń sùn díẹ̀ sí mo bá ń sùn jọ́nà lọ́mọ bá ní dáàdì mi bí wọ́n ṣe máa sùn náà nu ẹ̀rí fún yàrá owó sukùl mo ní bọ́ ọba tó bẹ̀ wọ́n náà sùn lẹ́gbẹ̀ẹ́ mi èmi ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ ìwọ wá bọ́ ọba tó bẹ̀ wá sùn lórí àmọ́ kò wá mi dáàdì mo ní máa lọ tiẹ̀ ságbowó. irú àwọn nísìnyí aláàjì ìdí ogun tí a bá rìtáyà even imam national officer ni imam náà tẹ́lẹ̀ bí imam ṣe wà ń bẹ̀ ní ìṣe tí ọba ti qualify fún pension yóò qualify fún àáfàá kan tó wọ̀ wá rọ́nà lọ ó sì kíw dáadáa àwa tó wá gbógun tì pé ń gbowó súná ẹ̀yin tẹ́ wá ń sọ bẹ́ẹ̀ gàgà ńgbà wọ́n bá sẹ́ndì owó sí yín dọ́là ní ẹ̀ ń sẹ́ndì sí yín á lójú àánú ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àwẹ̀ a Muslim should be empathetic being empathetic is beyond being sympathetic ẹ màmá ànábì nílà ayú mẹ́nu àdúgbòn àtà yóò ìbàlà àhí má yóò ìbòlè náà sí èmi ọ̀fẹ́ kí yọ jẹ́ mímì nífẹ́ kí yọ jẹ́ lómìnira ẹ̀rí nínú àwẹ̀ Ọlọ́run fẹ́ pé olówó febi kọ́ra tó lówó bá febi kọ́ra tẹ́nìkan bá màmá tí ó bá sí àwẹ̀ ebi ò ní polówó mi tàyè tán àwẹ̀ wájú ó dóbi mà tẹ́nìkan bá wá màmí ebi màmá ń pa mí òun gbèbí ti fò náà rí yọ ọmọ ó tún wá fi yé wa àwẹ̀ tún wá ní ẹ̀kọ́ kan that life is not a straight line ilé ayé kò lọ báyìí kò lọ straight life is bipolar méjì ni innama al-usri yusra fa innama al-usri yusra ẹnìkan dá wákà kan ó láti ìdùnnú àtayọ̀ lọ́lọ́run fi dálé ayé àti ìdùnnú àtayọ̀ lọ́lọ́run fi dálé ayé bọ́bá rí kan máa gbàgbé ọ̀kan bọ́bá rí kan máa mo láìkí wákà gan yẹn ìdùnnú àtayọ̀ lọ́lọ́run fi dálé ayé bọ́bá rí kan máa gbàgbé ọ̀kan bọ́bá rí kan máa gbàgbé ọ̀kan. ó jẹ́ àmà àwọn kan bẹ́ẹ̀ mi ṣe ń jẹun tí mò ń yó ebi ń pa àwọn kan á wà ní fílìm fún wa mò ń gé kéékèèké torí mi fẹ́ pẹ́ jù ẹ̀tún wo màá wo léyà gbogbo ń tàn ṣe pátápátá lọ́lẹ́kọ̀ọ́ àmọ́ àjẹran nìkan lọ́kàn sánà wa. As Muslims, we major in minor and minor in major. We major in minor and minor in major. Nítorí yẹ ká máa gbọ́lá fún àgbọ́lá fún etí ọ̀yà gbọ́lá fún àgbọ́lá fún nínú iléyá ẹ̀kọ́ tá a máa fi káwọn ọmọ wa pé iléyá tá a sí ẹ̀kọ́ rẹ̀ ni. Ẹ̀kọ́ àkọ́kọ́ náà ni pé nígbà tó lọ́wọ́ máa sọ̀rọ̀ ànábì Ibrahim Quran chapter 4 verse 125 wàtàhásàlá Ibrahim àdìlọ khalila ọlọ́run lọ́rọ̀ ẹ̀hún ni ọwọ́ ajọ́ rẹ̀ àdánwò tó wá lágbára lọ́lọ́wọ́ àfikàn ó bí ọmọ ẹyọ kan náà lọ́lọ́run sì ní kó tún lọ́ọ́ fi ṣe kéde kó fi lọ́ọ́ jọ́sìn ẹ̀kọ́ tá a tún wá rí kọ́ ń bẹ̀ ni pé àṣẹ tá a bá máa fẹ́ràn ọlọ́run tá a fẹ́ràn ànábì kò sí ní tá a lè fọ́lọ́run ìlọ́jà àwọn èyí tá a lè filẹ̀ fọ́lọ́run lọ́jà àwọn èèyàn kan dá wákà pé ìsìlámù ni máa fi ṣe ìsìlámù ni máa fi ṣe gbogbo ń tọ́ ọlọ́run bá gùn mí ìsìlámù ni máa fi ṣe. ẹ bá wá tún wá lọ síbi hajj mọ̀ ń fún mọ́ máa gbé kékèké ni o ẹ̀kọ́ tá a máa fi kó àwọn ọmọ akẹ́ gbogbo ń tà ń ṣe ìsọdínárì ó ní ìtumọ̀ ìtàsán underbelly yẹn dẹ̀ ní kíni lẹ̀kọ́ kí lẹ̀kọ́ tá a rí kọ́ ń bí hajj gbogbo ń torí ọjẹ́ pátápátá yanyan áàdì nǹkan kan náà ìjọba wà ní mọ́kà ẹ̀rí wọ́n ní abádára fàáṣe kíni áàdì déédéé ẹ̀rí gọ́ọ̀nà Ọ̀ṣun tẹ́lẹ̀ iṣẹ́ àkàdélékè ọlọ sí hajj kọ́lọ́mbà foríjì Kúnlé Sani náà wá wà ní hajj lọ́dún náà ọwọ́ amúyàwó rẹ̀ tí èsè mùsùlùmí ó mú lọ ìyàwó yẹn sì di mùsùlùmí ńgbà tó rí bí n tí máa mú sọ nítorí lọ́hùn kí n bò lẹ́ẹ̀tọ́ ti rírú eléyìí má kò sí láyé gómìnà wa sọnù ọsọnù ńbẹ kò sí ADC lọ́hùn ẹ wá rí ẹ̀kọ́ kan tó wá lágbára tó wá jẹ́ pé látọ̀yọ́ yìí ló ti wá bàbá wa láàfin àná bàbá wọn fi hàn ṣe àmírùlẹ̀ hajj mọ́gàjì gbogbo àwọn tí wọ́n lọ sí hajj lọ́yọ̀ state lọ́dún náà Professor ọlọ́sọ̀ làwọn jẹ́
ṣé a máa lálàjì lọ́dún yẹn ẹ̀kọ́ ńlá wa yọ lọ́dọ̀ bàbá kọ́ lọ́wọ́ máa ń lò lábàá bíi pé kó máa ma ṣe wọn lẹ́nu kẹ́kọ́ mọ̀ sí wọn lẹ́nu ìyá bàbá wa Lámídì Adéyẹmí wọ́n wá ṣe iṣẹ́ àjì tó jẹ́ pé iṣẹ́ tó le ni èmi bàbá wa tẹ̀ rálẹ̀ sí tó ti rẹ̀ wọn ẹnìkan Haúsá ni kò fi ṣe kà ó ti rẹ̀ òun náà ó gómi tútù lọ ọba kọsẹ̀ lára bàbá kábíyèsí ọdún mi sí ọ̀la bàbá ti mọ̀ kí abádára fàá ṣe kéde àdìdé bàbá wọn sọ̀rọ̀ somebody was ready and prepared to weep more than the bereaved ẹnìkan tó wá fẹ́ sunkún jọmọ lóòkú lọ lónìí ìwọ́tọ̀ ń lọ bìnàbìnà wọ́n bí wọ́n tiẹ̀ sọ̀rọ̀ sọ́ọ̀mọ̀ wọn ni jájúwe wọn fún ọ aláàfin ikú bàbá yèyé èkejì òrìṣà aláṣẹ èkejì òrìṣà aláàfin gangan ló ní Lámídì lọ́wọ́ àbí aláàfin wà lọ́yọ̀ọ́. ọmọ lọ bẹ́ẹ̀ mo fẹ́ parí ẹ̀ ìsìláàmù yìí kó máa yé wa sí ibi mo fẹ́ parí ẹ̀ sí kádẹ̀ máa rántí pé Quran chapter 4 verse 17 ọlọ́ni àyínà máa takò ní ilé kókó lè mọ́ wàhálà òkun tó fi burújì mùsàyàdà ikú ọ̀dájọ́ àrùn òdòṣù gbogbo wa ní kásìmọ́ jọra wa lójú ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ jẹ́sán lélẹ́yìí a ní mítìn kan ní Muslim committee nìbàdàn ẹ̀rí wọ́n sọ̀rọ̀ ẹnìkan fún mi àwọn èèyàn kan mà bí wọ́n lára tó kó bá lónìí ni pé àáfàá ni kì í gbọ́ wà sí ẹlòmíì ó ní yóò sì parun ni kò sí tàbí ṣùgbọ́n níjọ́ tó parun láàlẹ́ sọ àwa wà ní Muslim committee alábẹ̀rẹ̀ mítìn ní 2 ọmọbìnrin kan àtọkọ rẹ̀ wọ́n jọ ń jà pàdé mi ń bẹ̀ labádébẹ̀ bíi 1:15 wọ́n ti mọ́ṣáláṣí pa Professor Ládòṣù lára àwọn táàjọ sí mítìn ni òun náà dé òun ti kírun tiẹ̀ èmi òun débi tó 2 èmi ò tí ì kírun kí wọ́n tó wá sí géètì ó di 2:30 gbogbo àwọn tá a fẹ́ ṣe mítìn wọ́n ti wá dé mo wá ní mo fẹ́ kírun lẹ́nìkan wá ní alágàsọ máa ń fi òun ráre ni ó ní lọ́ba wọn kọ́kọ́ ń wò ìṣẹ̀ máa ṣàlàyé fún pé ibi tí adé tí wọ́n tilẹ̀kùn ní ọwọ́ fún mi ní wàásù méjì tó lágbára ó ní ká lè mà pa àgbọ̀dọ̀ máa fi òun ráre ó ní ìkan tó sọ mo máa ń pa rẹ̀ dáadáa ẹnì yẹn wa mọ́tò dé Ṣàngó láti yàsọ́nà pólì yẹn ọlọ́pàá dá dúró ìgbà tó ọlọ́pàá pàṣẹ ẹ̀ padà wọ́n pàṣẹ ẹ̀kọ́ lọ́mọ àsọtíkú sí di steering oníyẹn wá jẹ́ bàbá tíṣà kan nínú tíṣà skul mi ni mọ̀mọ́ dáadáa ẹlẹ́ẹ̀kejì onílẹ̀gbẹ̀ẹ́lé àwọn lọ́wà ọlẹ́ntọ́ wà lẹ́gbẹ̀ẹ́lé àwọn yìí ó ní àwọn ìjọ kọ́lé tẹ́sẹ̀gbẹ́ ni ó ló sì jẹ́ mùsùlùmí dáadáa wọ́n wá ra Mercedes wọ́n wá ń bá gbé bọ̀ láti Kútọ̀nù wọ́n ti wá gbé dé Ìbàdàn wọn wá lè dé àdúgbò rẹ̀ sẹ́wọ̀n Ìbàdàn tó kọjá díẹ̀ wọn láàárọ̀ ilẹ̀ ti ṣú láàárọ̀ ọjọ́ kejì á máa gbé bọ̀ ó wá sọ fún ìyàwó rẹ̀ ọmọ Ọ̀fà ni pé wọ́n ó gbé mọ́tò ń dé kó tó da aago 7 tí sóúnjẹ ẹlẹ̀ tí bá ti lọ mọ́ṣáláṣí o Ọ̀fà là ń lọ o mọ́dà ń dó ìmọ̀ràn ẹ̀yìn obìnrin ẹ̀ṣẹ̀ kéne èèyà o ọba dé mọ́ṣáláṣí tán ó sì kírun ó wá dìde níbi tó wà ọbọ̀ bùnmi ó sì lọ lẹ́nu iná lílà wà ní ilé ìrọ̀jú. nígbà tí ẹni tí ń sọ fún mi tó lòun lọ ilé olóòrùn kọ́kọ́ ní ọ̀rẹ́ yín ń kọ́ yóò tó máa ṣàṣkárù ẹ̀ lọ́nu bí ṣe máa tẹ́nu o ó nígbà táwọn tó di 2 mẹ́ta ló tó mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ kí ni mo wá fẹ́ lò ń bẹ̀ Quran chapter 59 láti verse 18 ọlọ́ni yá ayọ́ alladhina amanu takula watanzu nafsi ma qaddamat ligadi watakula inna Allaha khabirun bima ta'malun. kò síbi tí kò lè ká wa máa àwọn tí Ọ̀yọ́ ṣe wá sí kú fún wa gágá ṣe wá sí kú fún wa àwọn eléégún tí a bá dẹ́rẹ́ dàbà òtí bẹ̀rẹ̀ nìbàdàn ibẹ̀ ni onílù ni máa dáadáa lẹ̀ ò lè ṣe bí bàbá rẹ̀ ó sì mọ̀ pé gbogbo àwọn bàbá rẹ̀ ti lárí wọ́n rẹ́ǹtì èèyàn ní o ọmọ àlè ló gbégùn yìí o tó kìtì ẹ̀ ń pè ò lè ṣe kéni kò lè ṣe déédéé o ìyẹn náà wà fẹ́ ṣe bí bàbá rẹ̀ wọ́n àbẹ̀rẹ̀ ẹ̀jà ńgbà jàǹbá wa lágbára onílù ọwà máa sọ pé bọ́bá burú tán ìwọ nìkan ni yóò kù ọ́ o yóò kù wà rẹ kó tó lùyàn tẹ́lẹ̀ yóò ti kọ́kọ́ máa lù kátó bá fẹ́ lò ọlọ́ọ̀lọ́mọ bí ẹ̀mí gbélé pin èèyàn ọmọ bí ẹ̀mí gbélé kí ẹ ṣe gbogbo ẹni tó káyà ní ó kàlà sáyì èmi àtẹ̀yìn ajá máa ro ti kú máa wà láì tí mo sì bá ti ro ti kú máa yọ fẹ́ràn ọmọ nìkejì gbogbo ń tó yọ ọmọ sí ní ọmọ sí kò ní dalẹ̀ rú.